Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí àwọn tiẹ̀ tún máa ń pè ní ẹbọra òwú tàbí bàbá Ìyábọ̀ ó mà ti sọ̀rọ̀ lórí bí ìjọba Nàìjíríà nípasẹ̀ àjọ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí NNPC Limited nípa iṣẹ́ bó ṣe ránṣẹ́ pé lórí ọ̀rọ̀ tí bàbá náà sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí ó dé ariwo. Ẹ rántí pé nínú ìfọ̀rọ̀wérọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Channels lọ́sẹ̀ tí ó kọjá inú ti sọ̀rọ̀ lórí àwọn ilé ìfọpo Nàìjíríà èyí tó ní kò ní ṣiṣẹ́ ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójijì ìyẹn ilé ìfọpo ìlú Port Harcourt tó wà ní ìpínlẹ̀ Rivers àti ilé ìfọpo ìlú Warri tó wà ní ìpínlẹ̀ Delta. Níṣẹ́ lọ́básanjọ́ jẹ́ kó di mọ̀ pé ilé ìfọpo náà kò lè ṣiṣẹ́ nítorí pé nígbà tó ń wà ní ìjọba Nàìjíríà láàrin ọdún 1999 sọ́dún 2007 iná tú àṣírí fún un pé kò lè ṣiṣẹ́ nígbà táwọn létí pé màmá ti kéde páwọn ilé ìfọpo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Olówe Yorùbá lòun yóò fọ̀rọ̀ náà wé tó ní ẹni tó gbin ebù iṣu 100 tó ní igba ebù iṣu lòún gbìn ó ní tó bá ti wa 100 iṣu ẹ̀ yóò padà wa 100 ẹ̀rọ tó pakún náà èyí tó túmọ̀ sí wípé irọ́ ìní ìjọba Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àjọ NNPC Limited ìní wọn pa. Nígbà tá ń fi ìbínú fèsì sí ọ̀rọ̀ yìí àjọ NNPC Limited nípasẹ̀ agbẹnusọ wọn ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ṣónẹ́yẹ ó fi àtẹ̀jáde síta láti jẹ́ kó di mọ̀ pé ẹni ọ̀wẹ́ ní àkọlé Ọbásanjọ́ ó sì ti kó ipa takuntakun fún Nàìjíríà àwọn kò ní sọ̀rọ̀ sí àwọn kò ní rí fín ṣùgbọ́n tó ní àwọn ń pe Ọbásanjọ́ pé kó wá fún rẹ̀ kó wá fojú ara rẹ̀ rí ilé ìfọpo Port Harcourt láti rí iṣẹ́ tí àjọ NNPC lábẹ́ ọ̀gá àgbà àwọn Mele Kyari tó ṣe àti iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe takuntakun. Látìgbà tó ti ránṣẹ́ pé Ọbásanjọ́ ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn mọ̀ bóyá wọ́n ti fi ìwé ìpè ránṣẹ́ sí i ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá agbẹnusọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ìyẹn ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínyẹmí ó jẹ́ kó di mọ̀ pé bàbá ńlá àrífẹ́ pátápátá gbà nínú ọ̀rọ̀ tí agbẹnusọ àjọ NNPC Limited tó sọ náà ó ní ṣe odidi ààrẹ tẹ́lẹ̀ iná ń pè lójú ìwé ìròyìn láti wá ṣàbẹ̀wò ó ní bàbá fẹ́ pé Ọbásanjọ́ tó fẹ́ já nírọ́ tó fẹ́ kó wá ṣàbẹ̀wò kó wá fojú ara rẹ̀ rí níta ló ń ṣiṣẹ́ wọn ní ṣàbẹ̀mọ́lé ẹ̀ wọn ni wọn yóò kọ lẹ́tà ni tí Ọbásanjọ́ tí wọn yóò tó fún un níwèé ìpè díẹ̀ yàtọ̀ sí ojú ìwé ìròyìn tó ti lọ́n fi àtẹ̀jáde síta ó ní bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ránṣẹ́ pé olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ ààrẹ alágbádá tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí kódà Kẹ́hìndé Akínyẹmí níta ló tiẹ̀ sọ fún wọn pé àtẹ̀jáde tó fi síta tó fi ń pe Ọbásanjọ́ náà ó ní ṣé bàbá tiẹ̀ rí kàràrà ni. Nígbà tí àwọn náà ń sọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re igbó tí olóyè Ayọ̀ Adébánjọ àwọn náà nípasẹ̀ akọ̀wé àgbà wọn olóyè Ṣọlá Ẹbíṣẹ́ní ó jẹ́ kó di mọ̀ pé bàbá ńlá àrífín ìní bí àjọ NNPC Limited bó ṣe ń ránṣẹ́ pé Ọbásanjọ́ láti wá wo ilé ìfọpo Port Harcourt fún rẹ̀ lójú ìwé ìròyìn wọn ní gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ṣe jẹ́ ẹni ńlá àti bàbá lórílẹ̀‐èdè yìí bọ́ba fẹ́ pè fún nǹkan bẹ́ẹ̀ ó ní wọn yóò lọ bá àwọn aṣàbẹ̀wò sí nílé wọn yóò ṣàlàyé gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ wọn yóò sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ wọn yóò fi pè é láti wá wo nǹkan tá ló ti ń ṣiṣẹ́ ni dípò bá ṣe lọ ránṣẹ́ pé lójú ìwé ìròyìn àti lórí ẹ̀rọ ayélujára bí ìgbà yìí pé bàbá náà kò jámọ́ nǹkan kan àbí kò ti di ipò ààrẹ orílẹ̀-èdè yìí mú rí.